Ẹ̀yin tí wà nílé ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Ní òní a ó máa sọ̀rọ̀ nípa fíìmù yìí tí àkọlé ẹ̀ ń jẹ́ The Living Dead. Yorùbá fíìmù tó wà interesting gidi gan ni. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa lórí channel yìí rẹ̀ àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ subscribe sí orí channel yìí. Ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn pẹ̀lú notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop videos báyìí lórí channel wa. Because lórí channel yìí a máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa sọ̀rọ̀ nípa oríṣiríṣi òṣèré, gbajúgbajà òṣèré wa lóríṣiríṣi la máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní orí channel yìí. So màá rọ̀ yín kí ẹ subscribe kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tá máa láǹfààní láti mọ̀ ìgbà tí a bá ti drop videos báyìí. Lẹ́nìí a máa sọ̀rọ̀ nípa Living Dead. Living Dead ẹ̀yin tí ẹ ò tí wò ẹ ti miss gidi gan. Fíìmù yìí ó ní agbára, ó wà interesting. Ẹ wo mo wo fíìmù yìí dé level kan, omi fẹ́ máa bọ́ lójú mi torí ó wà very very emotional, ó dẹ̀ wà very interesting gan. Gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Living Dead ẹ wo ẹ ti miss gidi gan, màá rọ̀ yín kí ẹ lọ wò ó. Fún gbogbo àwa tí a ti wò, kí ni nǹkan tá lè sọ nípa fíìmù yìí? Òṣèré wo ni a fẹ́ràn jù nínú Living Dead? Àti pé ẹ̀kọ́ wo ni a rí kọ́ nínú fíìmù yìí? Tí tó bá ní kí ẹ rate fíìmù yìí láti 1 to 10, kí lẹ máa rate ẹ̀? Ẹ drop comment yín sínú comment section. Kí a má gbàgbé pé comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa ní orí channel wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ẹ̀bùn 5,000, 10,000 àti 15,000 naira wà tí à ń fún gbogbo àwọn subscribers wa tí comment wọn bá ti ní like jù. So màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel yìí kẹ́ lè jẹ ẹ̀bùn yìí. Ẹ̀yin tí ẹ bá sì subscribe tẹ́ bá comment kò sẹ́bùn fún yín o. So màá rọ̀ yín kí ẹ subscribe sórí channel wa, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Tí ẹ bá sì wo Living Dead ẹ lọ wò ó. Apá kejì fíìmù yìí á tó jáde báyìí. So gbogbo àwa tí a bá ti subscribe la máa ní àǹfààní láti mọ̀gbà tí apá kejì bá ti jáde. Torí lórí channel yìí bó ṣe ń jáde báyìí gbà náà làwọn náà máa ti jẹ́ kí ẹ mọ̀, a ti máa fún yín ní notification sharp. Ó yá ẹ lọ wo Living Dead fún gbogbo ẹ̀yin tí ẹ ò bá tí wò, ẹ má miss fíìmù yìí.